Ẹ̀ka sọ ẹ̀ka lẹ́ẹ̀kú yálẹ̀ tani ibi tí bá ti ń gbọ́ wà ní dédé àsìkò yìí kó mi yí padà Mr. Mighty lórúkọ tèmi ń jẹ́ ẹ̀súnmọ́ bí kẹ́ wá gbọ́ advice yìí látẹnu president wa Jonathan èyí tí wọ́n bá wa sọ̀rọ̀ lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú àwọn ọmọ Yorùbá nílẹ̀ Libya Yorùbá community ní Libya ń bí ẹ wá gbọ́ làbárè ẹ wá gbọ́ ohun tí wọ́n bá wa sọ ẹ má lọ ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ sí tí àwọn ọ̀rọ̀ tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń bá wa sọ̀rọ̀ lórí gbígbọ́mọwọlé àti lórí ohun tó ń ṣẹlẹ̀ nínú Libya yìí ẹja jọ mọ́kànlẹ̀ owó kámúkàlẹ̀ ọmọ kámúkàlẹ̀ àlàáfíà ẹ máa bá mi bọ̀ Mr. Mighty ló kọ́ tí mi jẹ́ Mighty Play TV ẹ má gbàgbé láti subscribe to my YouTube channel. Thank you very much. Let's go. Ní ọ̀rọ̀ ìṣítí fún gbogbo wa ní ìwọ̀nba díẹ̀ mo kí ọba Fọlágadé ọba aládémọlẹ̀ kí gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ mo kí gbogbo executive Yorùbá community àwọn tó ń ṣe takuntakun láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láti rí i pé ó dáa fún àwọn ọmọ Yorùbá mo kí yín o ẹ kú ìfọmọ ènìyàn ṣe ilé àtọ̀mẹ́yìn ní bàjẹ́ látòrí task force chairman wa Mr. Ṣayé tó fi dórí woman leader wa ìyá Oyinda tó fi dórí gbogbo àwọn ìka kọ̀ọ̀kan lórí platform executive Yorùbá community tó fi dórí welfare officers àti olórí wọn àtàwọn coordinators wa tó fi dórí Mr. Adex ìjọba Adex tí a mọ̀ sí director of affairs akí gbogbo yín pé ẹkú iṣẹ́ ẹkú fọmọ ènìyàn ṣe ní ọ̀rọ̀ ìṣítí níwọ̀nba sí àdàsọ fún gbogbo ẹni pé gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ibi tí ó ṣe pàtàkì jù ní ọ̀rọ̀ à ń gbọ́mọ wọlé human trafficking ó ti di nǹkan tí ó ń bà á lórúkọ jẹ́ gidi gan nílùú yìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ ìdílẹ̀ ààbò ìdí ní ṣókí àmọ́ ìdí tó ṣe pé ẹni tí ó dá àjọ tó gba 5,000 naira tó yẹ kó sẹ̀ǹdẹ̀ sílé káwọn ẹbí ẹ̀ gba 1 million ní Nàìjíríà ó wá kó àjọ yẹn sórí èèyàn kan pé kó máa bọ̀ kó tó wá sanwó ×2 owó dọ́bù fóun onítọ̀hún gbà tó ń bọ̀ lójú ọ̀nà owó tranké wàhálà dìgbòdìyàn lóṣìṣì lójú ọ̀nà kó tó rówó ẹ̀gbà ọ̀nà jìn láàrin ọdún méjì owó ẹ̀ ò tí ì pé ẹjọ́ ta ló jèrè kò sérè ilé wàhálà ti dààmú lásán ni vanity upon vanity òfo lórí òfo ni ẹjọ́ à ń fi àkókò yìí bẹ̀ wá ẹ jẹ́ ká fi iṣẹ́ àgbọ̀mọ lọ àgbọ̀mọ bọ̀ ẹ jẹ́ ká fi ilẹ̀ ẹ jẹ́ ká dúró lórí afẹ́ tún ìlú ṣe ẹ jẹ́ ká dúró lórí afẹ́ ṣe rere ẹ jẹ́ ká dúró lórí pé tẹ́ bá tiẹ̀ gbéyàn wá afẹ́ ran ọmọ ìyá wa lọ́wọ́ ni lẹ́ni ní ẹ́mbásì a rí obìnrin tó gbé ọmọ ẹ̀ wá láti Nàìjíríà tó dẹ̀ yarí pé ọmọ òun gbọ́dọ̀ sanwó fún òun nítorí pé kí ni ìgbà tí bọ́gà gbé wá sí ibi òun náà sanwó ni òun wá lè fọ́ gbé ọmọ wọlé kó má sanwó ẹjọ́ ọmọ tó ń sọ̀rọ̀ yìí ọmọ 16 years ni ọmọ yìí yẹ kó wà ní university kó wà ní school ọmọ tó wà well educated tó lè good gan academically tó yẹ pé lásìkò tá a wà yìí ó yẹ kó wà ní ilé ìwé ní kó máa fowó ránṣẹ́ sí ọmọ náà ṣe wá padà bára ẹ̀ lóko ẹrú òye pé òun náà fẹ́ sanwó fún bọ́gà ṣe rí i pé ó kù díẹ̀ káàtó ẹ̀yin èèyàn wa ẹ̀yin ẹlẹ́gbẹ̀ẹ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáwọ́ pẹ̀lú ìwà àbàjẹ́ ẹ jẹ́ ká move forward kí àtàwa àti lọ́balọ́ba tá a gbé dání àtàwọn ìgbìyànjú wọ́n máa lè níyì láwùjọ àmì àṣẹ ìgbà yìí. Ọlọ́run kó gbàrà ní pípọ́n ní Baladíà náà tún kó èèyàn sí wọn lọ kó àwọn èèyàn ní ṣọ́ọ̀bù wọn á di ọ̀rọ̀ station kẹtó mọ̀ tó bá ti ń pẹ́jù kẹtó yọjú sí wọn ó ti di pé wọ́n kó wọn lọ sí deportation camp nìyẹn so mo tọrọ gáfárà pé ẹ má bínú ìdí nìyẹn tí mo ti lè padà sórí ìkànnì mọ́ lánàá ọ̀rọ̀ ìyá mi tí mo gbọ́ wọlé yìí ẹ pẹ́ láyé ẹ̀ nímọ̀ nira agbọ̀rọ̀ náà àti gbogbo wa náà ṣe rí àwọn nǹkan tá a lè ṣe pọ̀ láì ṣòwò ọmọ alákọ̀ọ́kọ́ náà èyí ká fúnra kọ́kọ́ wo nǹkan kan pé ó ń ṣiṣẹ́ ó kówó jọ ó kó 4,000 5,000 gẹ́gẹ́ báyìí sóbi ta sórí lánàá ó fi gbọ́mọ wọlé rísìkì àkọ́kọ́ ni pé ó ti kọ́kọ́ lòdì síjọba pé ó ṣe human trafficking rísìkì ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó ń gbé bọ̀ òun ẹ̀ ń gbéjà láìfọ ẹ̀ in desert anything can happen ojú ìwọ tó ń gbé bọ̀ gan ìpínlẹ̀ rísìkì ẹlẹ́ẹ̀kẹta ni pé o lè padà end up náwó ×3 àbí ×2 nígbà tẹ̀yìn bá bọ̀ tranquil lójú ọ̀nà á di pé o tún owó tẹ̀ fẹ́ ná owó tí ò sí òbẹ̀ sí ní yáwó káàkiri
Rísíkì tó tún jẹ́ lẹ́ẹ̀kẹrin lẹ́ẹ̀karùn-ún tún ni pé tẹ́ni bá tún wá dé tán ìwọ gbogbogbò fúnra ẹ̀ o lè padà ṣàgbákò yìí pé òun náà gba ẹ́mbáàsì lọ ó gbọ́dọ̀ àwọn aláṣẹ lọ ó lọ rojọ́ kán gbé òun wá ní o tún dáràn ìjọba léyìí tó ṣe pọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe wẹ́ẹ̀ sìn torí pé kódà ojú ọ̀nà lẹ́lòmíì ti ń kọ́ pé ibi tí mo lọ èmi ní sanwó wọn ti ní tó bá ti débẹ̀ tó bá ti lọ sí ẹ́mbáàsì ìsanwó mọ́ torí pé ẹ́mbáàsì gbọ́dọ̀ tẹ̀lé òfin tíjọba fi lẹ̀ ṣe rí pé kò sí èrè nú ẹ̀. Àwọn nǹkan táwa lè fowó ṣe alákọ̀ọ́kọ́ investment wà Nàìjíríà rẹpẹtẹ ìwọ tó kó 5,000 dinar lẹ̀ that is lọ́wọ́lọ́wọ́ báyìí that is 1 million naira tó tún lé díẹ̀. Small scale business wà Nàìjíríà tó bá mọ̀ lọ browse ẹ̀. Nǹkan tó ń ṣe wá ni pé ọ̀pọ̀lọpọ̀ ní èèyàn tó fojú jọ ńlé tó fẹ́ kówó fún kọ́mọ̀ bá náwó ẹ̀ tó bá mọ̀ bẹ́ẹ̀ send owó ẹ̀ sí fixed deposit account ó ṣeé ṣe jẹ́ kán bẹ ṣe àkáǹtì fixed deposit account tó ṣe pé òkú ọmọ máa receive láti rí ojúmọ́ ṣe máa bẹ ṣe tí gbogbo ẹ̀ tó máa wà intact tó ṣe pé láàrin oṣù mẹ́fà láàrin ọdún kan owó yẹn á máa lékún owó yẹn ṣàlùbáríkà ju èyí tó lọ kó sórí ọmọ tó ṣe pé tó fẹ́ fọdún kan àti oṣù mẹ́ta sanwó fún ẹ tó lè ṣe pé kódà tọmọ bá tún jalè ilé àràbò ó dáràn ọmọ gan tún lè hà ilé àràbò kó má rí gbà tó bá tún gbèrè ẹ̀jù lọ́wọ́ àràbò gbogbo tún lè níṣòro. So you can do so many things. Àwọn small scale business wà Nàìjíríà ó dá àwọn èèyàn wa kan tó lọ nígbà kan wọ́n lọ dáwọ́lé chicken factory wọ́n bẹ̀rẹ̀ sí ní sin adìyẹ ó bẹ̀rẹ̀ láti fi kékeré aníbàwọ̀ ló ṣe ó ní carton adìyẹ kan bóyá 70 ló wà nínú ẹ̀ àbí 100 ló ti pè nígbà yẹn wọ́n lè rà ní bóyá 50,000 yẹn nígbà yẹn pé tó ń bá dẹ̀ ránjẹ adìyẹ yẹn tó ń bá sin dáadáa láàrin oṣù mẹ́ta oṣù mẹ́rin wọ́n ti tó tà ìtàdí ẹ̀kọ́ kan lórí 10,000 8,000 ní Nàìjíríà sí ẹwà dúdú profit tẹni ẹ̀ máa make yàrá kan ṣoṣo péré báyìí ló fi bẹ̀rẹ̀ nínú ilé bàbá ẹ̀ ló fi yàrá kan bẹ̀rẹ̀ ẹni tá à ń sọ yìí sìn ó ti mú ọ̀pọ̀lọpọ̀ mọ́ ó dẹ̀ ti ní ọ̀pọ̀lọpọ̀ business láti di kìnì adìyẹ tó bẹ̀rẹ̀ slowly and steady win the race tẹ́yìn ọba ti mójú kó fẹ́ sáré rí mílíọ̀nù lẹ́ẹ̀kan náà bẹ̀rẹ̀ business yẹn wẹ́rẹ́ tí wàá ti rí at least available little space ìyá jẹ lọ. Ẹlẹ́kejì tó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà ló ní àwọn nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn obìnrin wa tẹ̀ wá nílùú yìí èyí ṣòwò ọmọ jù nísìnyí obìnrin ló pọ̀ jù nídìí òwò ọmọ ńsìn ẹ bá dẹ̀ ti dájọ́ tẹ̀ ti gbàjọ́ 10,000 àwọ̀ ẹ̀ 1,000 tẹ̀ ń dá tẹ̀yìn 20 ń dá tẹ̀ ń gba 20,000 orí afẹ́kọ́ ọmọ wọlé báyìí lẹ́nu ìmọ̀ àkọ́jọ ẹ̀ lórí ìmí ọlọ́run àbàṣe àjẹlọ ìmí ràbà báyìí gbogbo ọmọ tó bá pọ̀ máa ṣe tó ti pé àtúpadà tó wọ oko gbèsè 20,000 dinar yẹn that is almost 5 million lọ́wọ́ báyìí níbi tó ń ṣubú báyìí ní Nàìjíríà that money is enough ó ti wà enough fún ẹ láti padà sí di business tó fílẹ̀ ní bóyá yàdẹ̀sà ló fílẹ̀ ní o bóyá bí lè ṣe gbòmìta ni ó ti tó láti lọ gbé business rẹ lárugẹ tó dé máa rí owó tó máa jókòó sí nǹkan ẹ torí pé àwa ní àjò la ṣe ń wá mílíọ̀nù káàkiri o tí wọ́n bá wà ní Nigerian soil tó wà ní Nigerian soil nílùú abínibí wa wàláì kódà ọ̀pọ̀lọpọ̀ òkè wá mílíọ̀nù kiri tá a bá ti jẹ tá a ti mú tá a rówó iléèwé ọmọ san tó rówó skul ọmọ san tó dẹ̀ rí ọmọ tọ́jú tí wọ́n náà tọ́jú ara ẹ̀ tó tọ́jú ọkọ tó tọ́jú ẹbí you are a potential millionaire ó ti tó ní ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n àwa náà fẹ́ ra Rolls Royce abẹ́gun Lamborghini mo dẹ̀ máa ń rán àwọn èèyàn wa kan létí pé níjọ́ tí a ti ń kó ní Libya yìí orí ẹ̀ kẹtọ́rí èèyàn tó kó ní Libya tó lọ sílé tó lọ ra ọmọ àwọn àbẹ́yàn kan kó ní Libya ó délé ó lọ ra estate Ọlọ́run fi Libya bò wá láṣìírí ni owó tà ń rí ní Libya ò tó bẹ́ẹ̀ kódà láyé ìgbà tó ń ṣe gáì máa ń gbọ́ tán ti ń rówó gidi táwọn tájẹ́ old bọ̀gàtà bá ń lù tó ń rówó gidi ẹgbàgbé mélòó ni wọn ló lọ kọ́ estate sí Nàìjíríà ṣùgbọ́n ẹ ṣàkíyèsí ẹlòmíà lọ sí Amẹ́ríkà láàrin 5 years láàrin 10 years ẹ̀rí pé ó dé ọ̀rá lé èèyàn mélòó lẹ́ni tó dé láti Libya tó lọ́ra lé sí Lẹ́kì àbí tó lọ́ra lé sàjà no kẹ́ni kọ́kọ́ má pẹ̀lẹ́ ní mílíọ̀nì àbí Ọlọ́run fi Libya bù wá láṣìírí yẹn so àṣírí dìbò yẹn àti jíjẹ mímu yẹn tó bá ti wá gbò fún ní Nàìjíríà tó lówó ṣe business Nigeria is far better for you to stay láti ṣe business yẹn so àlàyé tí mo lè ṣe fún ìyàwó lórí ọ̀rọ̀ ìbílẹ̀ tẹ̀bìrì yẹn o àdúrà àgbà ojú ní tiwa ọ̀rọ̀ wá dayọ̀.